dárúkọ yín fún àwọn aráalé tó ń wò yín káàkiri. Orúkọ mi ni Omoniyi Aiyedun. Mo jẹ́ ọmọ bíbí Ondo State. Mo dẹ̀ jẹ́ ọmọ ọdún 20, that's 40 years now. Ẹ ṣé. Ẹná ọmọ Ondo ní ẹgbẹ́ wa délé. Bá wa kí wọn ará Ondo ní èdè tó jẹ́ wọn gangan. Ẹ bá mi kí wọn tó rán wò yín báyìí. Ìkálẹ̀ ni mí. Àrà kálẹ̀ àmọ̀ ṣe o. Mo kí dédé yan ọ̀nàkùnrin àti lóbìnrin àti ọmọ Nàìjíríà dédé. Mo kí yan o. Ẹ ṣé. Dúpẹ́ lọ́wọ́ yín. Ibì kan láti wá bá yín. Àdàmọ̀gbé iléeṣẹ́ yín ni kó tó di pé àtẹ̀síwájú. Kí lórúkọ iléeṣẹ́ yín tá wá bá yín bẹ̀? Kí ni nǹkan tí ẹ̀ ń ṣe níbẹ̀? Ká tó bẹ̀rẹ̀ sí bá ètò lọ. Ibi ni iléeṣẹ́ SIMS studio. SIMS abbreviation ni Superstar Image Makers. Òun la sọ di SIMS studio. Níbi à ń ṣe iṣẹ́ photography. Iṣẹ́ tí a yàn láàyò tá dẹ̀ ń ṣe ní òkúkúdùn tí a kọ́ ní as an apprentice. A kọ́. Mo kọ́ṣẹ́. A ṣì ń bọ̀ ńbẹ̀ mi tí fẹ́ kẹ́ wọlé. Mo kàn fẹ́ kẹ́ bá mi dárúkọ iléeṣẹ́ yín àti àdírẹ́sì ibi tẹ́ wà. Orúkọ iléeṣẹ́ yìí ni SIMS Studio Nigeria. Ó wà ní òpópónà Ṣàṣà, number 118 Ṣàṣà Road, Mashalashi bus stop, Ṣàṣà, Lagos. Ibẹ̀ la tẹ̀dó sí. Ẹ ṣé. Ẹ jẹ́ ká gbọ́n pa kékeré yín. Àmọ́ bí ẹ lọ léèwé rárá. Tẹ́ bá ń lọ, àwọn léèwé ni ẹ lọ. Ká tó wá bá dé ẹnu nǹkan tó gbé wa dé ibi gangan. Àwọn léèwé lẹ lọ sàn. Mo lọ sí St. Andrew Anglican School, Ayinde, Ìkálẹ̀, Ogun Waterside. And mo tún lọ sí Comprehensive High School, Ayinde, Ìkálẹ̀, Ogun Waterside, local government, Nigeria. Àmọ́ tó tẹ̀síwájú, mo lọ sí Lagos Poly. Mo study business study ńbẹ̀. Ìgbà tí mo tún ṣe tán ńbẹ̀, mo wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí Nigerian Institute of Journalism tí mo ti lọ kọ́ṣẹ́ wọ́n ṣe ń fi fọ́tò sọ̀rọ̀. Àwọn iléèwé tí mo lọ lẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Kí ló fà tẹ́ fi lọ sí Institute of Journalism? Torí iṣẹ́ pọ̀, ibi tẹ́lẹ̀ lọ́pọ̀. Kí nìdí? Níbo ni ìfẹ́ yẹn ti wá tó fi gbé ìdílé ìfẹ́ lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀? Nígbà tí mo ṣe tán ní àsọmọ̀kọ́ṣẹ́ ní ọdún yẹn lọ́hùn, láti bẹ̀ mo lọ sí ilé ìwé Lagos Poly. Nígbà tí mo dẹ̀ ṣe tán bẹ̀, nínú ilé ìwé mo máa ń ya fọ́tò nínú ilé ìwé. Nínú compound ilé ìwé mo máa ń ya fọ́tò káàkiri. Nígbà tí a dẹ̀ ṣe tán ilé ìwé, mo wá rí pé àwọn tí ó ń lọ sí ilé ìwé tí ó common ó pọ̀. But nígbà tí mo ti mọ fọ́tò yà already, ó yẹ kí n tún tẹ̀síwájú sí nínú iṣẹ́ fọ́tò yẹn. Torí ẹ̀ ni mo sọ pé níbo mo tún lè ti kọ́ iṣẹ́ yìí dáadáa tí ó máa jẹ́ pé àwọn èèyàn lè bá ẹgbẹ́ pé ní àgbáyé, ni mo ṣe wá lọ sí Nigerian Institute of Journalism láti lọ kọ́ ìjìnlẹ̀ fọ́tò, wọ́n ṣe ń fi fọ́tò sọ̀rọ̀. Ẹni ẹ ya fọ́tò nígbà tẹ́ wà ní Lagos State Polytechnic. Yes. Ṣé ẹ kọ́ ń gbà yẹn náà dàbẹ́ kọ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn pé kìnnì báwo ló ṣe jáde pé báwo nígbà yẹn kí lẹ fi ń ṣiṣẹ́ nǹkan kan láti gbà yẹn? Mo kọ́ kí tó máa bẹ̀rẹ̀ sí ya fọ́tò, mo kọ́ lọ́dọ̀ Mighty Ade ní pápá Àṣàfà. Ọdún 2 àbọ̀ ni mo lò ń bẹ̀. Níbẹ̀ mo ti kọ́ bí a ṣe ń fi wọnú studio tá máa ya black and white, sí passport tá máa lo fixing, Elijah tá máa fi produce black and white jáde nínú dark room. Lóríṣiríṣi ìgbà yẹn fíìmù là ń lò, kò tíì bọ́ sí ayé kọ̀ǹpútà àti digital ń sìn. So fíìmù là ń lò tá bá ti ya fọ́tò. Ó dìgbà tí fíìmù yẹn bá tán ká róòlù ẹ̀ wọlé kí a tó lè lọ print ṣe kinní ẹ̀ ní lab. A máa lọ produce fíìmù ẹ̀ ní lab. Tá bá ti ṣe fíìmù ẹ̀, a máa ṣẹ̀ṣẹ̀ wá rí nǹkan tá yà. Ìgbà yẹn la máa ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kán bá wa print eléyìí, kán bá wa print eléyìí.
sim studio èyí tẹ́ sọ inú mi dùn lórí mi fẹ́ ká tètè bọ́ sísìn torí àwọn àgbà tó ń wo program yẹn náà ẹ̀ẹ́dẹ̀ máa gbàtẹ́ máa ń wò yẹn sóní kan tẹ́ máa ń rí àtọ́ni mo ní ẹ̀kan máa gbé sókè ẹ̀ máa wò kílẹ̀ ń wò ṣe ń rí dáadáa ni ẹgbẹ́ ọwọ́ bẹ̀rẹ̀ gangan. Yes, a máa rí negative yẹn. Negative ni tí a bá ti ṣe sí fíìmù yẹn a máa wo negative yẹn, so inú negative yẹn la máa ti wá print positive tó máa di photo kò yé so bí ó ṣe ṣẹlẹ̀ nígbà yẹn nìyẹn. Ẹ wá ń tẹ̀síwájú nígbà tẹ́ wá iná ọdún méjì lẹ fi kọ́ṣẹ́ kí lọ́wọ́ rí nígbà tẹ́ ń kọ́ṣẹ́ yẹn wọ́n ní téèyàn máa ń kọ́ṣẹ́ ń gbé ó máa ń le gan ó máa ń rọ́yàn ń ṣèyàn oróúnjẹ ó máa ń là nǹkan mẹ́rin lórí fọ́wọ́n tó ń wò náà ẹ fún wa ní rí gbígbà yẹn ṣe nígbà tẹ́ ń kọ́ṣẹ́ yẹn. Yes, ìgbà tí mò ń kọ́ṣẹ́ yẹn mò ń gbé ń ṣàṣà ń bí mo dẹ̀ ń rìn láti bí lọ sí pápá àṣàfà ní dọ̀pẹ̀mú side. Fọ́wọ́n tó ń wọlé á tó bí ìṣẹ́jú mélòó tẹ́ bá náà rìn láti ibi torí káàkiri lọ tí ń bọ̀ wá tó bí how many minutes láti ibi débi tẹ́ ń sọ yẹn. Tó 1 hour máa rìn ní láti bí lọ sí pápá àṣàfà máa tún rìn padà because uncle mi tí mò ń gbé lọ́dọ̀ wọn gbà yẹn lọ́hùn ó lóye tán fún mi láti fi ṣe ìrìnsẹ̀ but owó yẹn ò tó and iṣẹ́ yẹn ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ kọ́ tí mo fẹ́ mọ̀ so mo need àti takàkà àti rí pé mo kọ́ mo dẹ̀ mọ̀. Nígbà tó wá di pé ẹ kọ́ṣẹ́ tán ẹ tí wá tẹ̀síwájú lọ sí báwo ni ẹ̀rọ yìí ṣe wá rí nígbà tẹ́ kọ́ṣẹ́ tán lọ́dọ̀ Almighty Ade. Nígbà tí mo kọ́ṣẹ́ tán lọ́dọ̀ Almighty Ade mo gain admission sí iléèwé gíga polytechnics láti study business study. Nígbà tí mo dẹ̀ ti mọṣẹ́ tẹ́lẹ̀ so kí n tó wọ iléèwé mo ti ra kámẹ́rà tí mo fi ń ya fọ́tò. Kámẹ́rà wo lẹ rà ńgbà yẹn àti pé èlò ni tẹ́ bá rántí. Yes, kámẹ́rà mi àkọ́kọ́ ni Vivita mo rà ní 14,500 tuntun and owó àwọn babaláwo ni mo fi rà. Babaláwo bí báwo kò yé wa. Yes, mo fẹ́ kó yé yín torí ẹ̀ bí mo ṣe wà lénìí kò sí ẹni tó máa pè mí iṣẹ́ tí mi ò ní ṣe kò bá jẹ́ mi ìmọ̀ ẹ̀sìn bóyá babaláwo ni ẹ o bóyá muslim ni ẹ o bóyá christian ni ẹ o gbogbo iṣẹ́ tán bá ti pè mí sí lèmi ń ṣe torí pé owó tí mo kọ́kọ́ fi ní láyé tí mo fi ra kámẹ́rà ọwọ́ àti ọwọ́ babaláwo ni. Ẹ lọ ṣoògùn ni àbí ẹ ń ṣàlàyé ẹ̀ fún wọn. Ẹ jẹ́ ń ṣàlàyé ibẹ̀yẹn dáadáa mi lọ ṣoògùn babaláwo yìí wọ́n máa ń pè ní awòlúmọ̀tẹ́ yìí òun àti ọ̀gá mi ọ̀rẹ́ ni wọ́n tó wá ní ọ̀rẹ́ kan tó ń pè ní phototech yìí ló máa ń bá bàbá yìí ya fọ́tò ní babaláwo yẹn phototech yìí ló máa bá ń ya gbogbo fọ́tò ẹ̀ ó wá di ìgbà kan ni pé babaláwo yìí àti phototech wá jà so ibi tí mo dẹ̀ ti ń fẹsẹ̀ rìn lọ ní ọ̀nà dọ̀pẹ̀mú ni awòlúmọ̀tẹ́ ṣe rí mi pé bọ́ì tí wọ́n máa rán wá sí ọ̀dọ̀ mi yìí rèé báwo ni ó bá ní àwòdẹ̀dá ó lóun ti ń wá mi òun tiẹ̀ tó wá mi lọ sí iléeṣẹ́ wa pé òun ò bá mi ń bẹ̀ pé báwo ni pé tó bá ti di alẹ́ o kí wọ́n á rí òun so fíìmù tí phototech ti bá babaláwo yìí yà tẹ́lẹ̀ ní shrine babaláwo yìí fẹ́ wá ṣe àwọn frame babaláwo yìí wá gbé iṣẹ́ yìí fún mi pé kí n bá òun ṣe frame yẹn because òun àti phototech ti jà wọ́n fẹ́ fàdá sára wọn lórí so inú iṣẹ́ tí mo bá babaláwo yìí ṣe mo ti rí owó àkọ́kọ́ tí mo fi ra kámẹ́rà tí mò ń lò so láti ìgbà yẹn kẹ̀rẹ́ kò sí èèyàn tó bá ti jẹ́ owó ló fẹ́ fún mi màá bá ṣiṣẹ́ mi ní wo ẹ̀sìn tó ń ṣe mi ní wo bí ò bá ṣe rí mi ní wo yẹn iṣẹ́ mi máa ṣe kò sí èèyàn tó gbéṣẹ́ fún mi tí mi ì bá ṣe muslim o christian o babaláwo gbogbo ọ̀gbun bá ṣiṣẹ́. Ó dábọ̀ ṣe ìrìn náà fún wa ilé ìwé yẹn ṣówó yẹn wá wúlò fún iṣẹ́ tẹ̀ ń ṣe nílé ìwé yẹn nígbà tẹ̀ wọ pólì yẹn iṣẹ́ tẹ̀ ń ṣe ṣówó yẹn ṣó ní ipa tó kó nígbèsí ayé torí ohun yẹn láti dán kankan múlò tán yín tẹ̀ ń sọ torí ẹni tí kọ́ṣẹ́ kan tó wọlé ìwé ẹni tí ń ṣiṣẹ́ bẹ̀ ṣó wúlò fún yín àti pé bàtà wá parí ní Lagos Poly ìrìn yẹn bá ló ti ṣe lọ. Nígbà tí mo parí ní Lagos Poly owó yẹn tí mo rí nílé ìwé yẹn mo fi ń rà mí nílé ìwé mo fi ń ra handout mo fi ń ra aṣọ sọ́rùn
òun mo fi ń ṣe gbogbo nǹkan tọmọkùnrin ń ṣe. So and ọpọlọ tí mo máa ń lò nígbà yẹn ni pé nígbà tí wọ́n pé mo ti kọ́ṣẹ́ yẹn mo ti mọ̀ dáadáa because àwa tá à ń ya fọ́tò ní campus a pọ̀ díẹ̀ but èmi ti mọ bí mo ṣe fẹ́ ṣe. Mo máa ya fọ́tò yẹn fún àwọn classmate mi àtàwọn tó bá wà ní department mi ní gba owó náírà lọ́wọ́ wọn, mi ní gbowó lọ́wọ́ wọn. Mo ti lọ bá wọn ní lab pé máa kóṣẹ́ wá o, tí n bá ti mú kan wá ẹ máa bá mi print ẹ̀, n bá tún wá mú mi wá ẹ gbowó eléyìí tí mo kọ́kọ́ mú wá tẹ́lẹ̀ ẹ ṣẹ̀ tún bá mi print eléyìí. So Mr. Thomas ló wà ní lab yẹn gbà yẹn, ó ti mú mi lọ sórí ọ̀dọ̀ ọ̀gá tó ní ibi tí wọ́n máa ti print yẹn. So Mr. Thomas ti bá ọ̀gá yẹn sọ̀rọ̀. So tí n bá ti wá ya fọ́tò fún àwọn student mi ní gba owó lọ́wọ́ wọn, kí a tó parí lecture máa ti fọ́tò wọn á ti ready. Kọ break ni wọ́n á ti ya fọ́tò yẹn. Màá ti sáré mú fíìmù yẹn lọ sí lab kó tó ṣe tán wọ́n ti kó fọ́tò wá. So tí n bá ti ń fún àwọn classmate mi ní fọ́tò yẹn wọ́n á fún mi lówó. Bá ti fún wọn ní fọ́tò wọ́n á fún mi lówó. Bá ti fún wọn fọ́tò wọ́n á fún mi lówó. So ẹni tí ò lówó náà á wá sọ́dọ̀ máa mọ̀ pé tóun bá ti fọ́tò yẹn máa da ṣá. So bí mo ṣe ṣe nìyẹn ló di pé mo jẹ́ èèyàn kan tó gbajúmọ̀ nínú campus. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ wá wọ Nigerian Institute of Journalism. Báwo ni ìgbà yẹn ṣe rí? Kí ni àwọn nǹkan méjì mẹ́ta tẹ́ tí ń rí kọ́ ń bẹ̀ yẹn tó ló ṣe pàtàkì kẹ́ sọ fún wa? Tó ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ ti kọ́ṣẹ́ fọ́tò tí wọn ò mọ bí bẹ̀ yẹn ṣe rí. Ẹ̀yin tí wọ́n bẹ̀ ti jáde. Ẹ bá sọ ìrírí àti kí ni àǹfààní ibi tẹ́ lọ yẹn. Iṣẹ́ fọ́tò ó pín sí ìpele méjì. Ìpele kìíní ni pé kó ya fọ́tò kó gba owó. Ìpele kejì ni kó fi fọ́tò sọ̀rọ̀. Tẹ́ ẹ bá rántí pé àwọn Yorùbá máa ń fìlú sọ̀rọ̀. Àwọn kan tó wà tó jẹ́ pé ìnàná náà máa fi sọ tó máa fi báyàn sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ máa gbọ́. Bẹ́ẹ̀ náà ni iṣẹ́ fọ́tò. A máa fi ń sọ̀rọ̀ ni. Òun là ń pè ní photojournalism. Ó yàtọ̀ sí photographer. Photographer wàá ya fọ́tò wàá gba owó. Photojournalism wàá ya fọ́tò wàá fi relate nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú ẹ, nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ẹ. So bí ó ṣe rí nìyẹn. So Nigerian Institute of Journalism yẹn wọ́n á wá kọ́ ẹ bó ṣe máa fi fọ́tò sọ̀rọ̀. Àwọn professor ló wà ńbẹ̀ tó máa kọ́ ẹ tí wọ́n ti propound theory oríṣiríṣi nípa photography tó ń ti lọ sí headquarter wa ní Amsterdam tó ń ti mọ ẹ̀ẹ̀kan tí wọ́n pè ní fọ́tò. So àwọn tó fọ́tò tí ní headquarters ní Amsterdam. Yes, a ní headquarter wa photojournalism headquarter wa wà ní Amsterdam. Certificate tí ẹ̀ ń wò yìí àti Amsterdam ni wọ́n ti conjunction pẹ̀lú Nigerian Institute of Journalism affiliation ni. So Amsterdam náà ti establish the Nigerian Institute of Journalism. Àwọn ló ń sponsor, àwọn ló ń sanwó, àwọn lecturer tó ń kọ́ wa ń bẹ̀. So wọ́n ti affiliate papọ̀ ni. So bí ó ṣe rí nìyẹn. So bẹ́ẹ̀ yẹn bá ti dé level yẹn ó dàbí pé kí èèyàn wà ní kókó wà ní ICAN ni. Kó jẹ́ ICAN, kó jẹ́ èèyàn gbóná gbòǹgbò ní ìdí ìkan tó yàn láàyò ni. So ibẹ̀ náà ti máa satisfy ẹ pé o ti kún ojú òṣùwọ̀n láti máa fi fọ́tò sọ̀rọ̀, láti lè máa gbé kámẹ́rà káàkiri ìgboro, láti lè máa ya fọ́tò because torí pé wọ́n á ti kọ́ ẹ ní àwọn òfin oríṣiríṣi tó dè ẹ́ tó tú ẹ láti máa ya àwòrán ní inú street, ní military zone, ní oríṣiríṣi nǹkan. The ethics of the game wọ́n á kọ́ ẹ ní gbogbo ẹ̀ ní Nigerian Institute of Journalism. So nǹkan tó fi yàtọ̀ sí photographer ni. Photographer wàá kàn ya fọ́tò ẹ̀ wàá gbowó lọ́wọ́ customer ẹ̀ but ìyẹn ò rí bẹ́ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ fún ẹṣẹ́ ńlá lọ́yẹ̀ yìí. Ìgbà tẹ́ kúrò ní Institute of Journalism àti náà gba certificate àwọn ayé náà ti rí. Kí ni àròyìn? Báwo ni àròyìn yẹn ṣe jẹ́ mo lẹ́tẹ̀ síwájú sí tó ti pẹ́ lọ ṣiṣẹ́ kó tó di pẹ́ tó wá dá iléeṣẹ́ tí yín gangan lẹ̀? Ẹ ṣé. Nígbà tí mo ṣe tán ní Nigerian Institute of Journalism, tó bá ti ṣe tán wọ́n á fún ẹ ní ìwé ẹ̀yẹ láti mú lọ sí media pé ọmọléèwé wọn ni ẹ́ o. So inú ìwé yìí ló máa mú lọ sí media tó bá pín ẹ sí.
níbẹ̀ ni wọ́n ti máa sọ pé wàá ṣe IT ní ọ̀dọ̀ wọn. Ní ìṣe IT yìí ni àwọn ẹni tí wọ́n post ẹ lọ sí ọ̀dọ̀ ẹ̀, company tó ń post ẹ lọ sọ́dọ̀ ẹ máa wo ìṣe ẹ àti ìhùwàsí ẹ àti bí fọ́tò ẹ ṣe bó ṣe la èèyàn ní ọ̀yẹ̀ tó. So tó bá ti kún ojú òṣùwọ̀n, ibẹ̀ ẹ̀ náà ti máa gbà ẹ́. Nígbà tó máa pín èmi, wọ́n pín mi sí Sun newspaper. Níbẹ̀ ni wọ́n ti rí pé mo kún ojú òṣùwọ̀n tó ń gbà mí as a photo journalist tí mò ń bá wọn ṣe iṣẹ́ ìròyìn káàkiri gbogbo Nàìjíríà. Ní ibẹ̀ wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni, wàá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó máa fi máa gbé pẹ́lí tó máa di pé òun máa bá àwọn ọ̀gá lọ́gàá máa jáde lọ bá àwọn èèyàn ńlá káàkiri. So ìwọ fún ara ẹ ti máa fìdí múlẹ̀ dáadáa kó tó rí pé ọ̀gá ẹ lè sọ pé ọmọ mi nílé máa tẹ̀lé mi, já lọ síbí, já lọ síbí, já lọ sọ́hùn. tó ẹ jẹ́ kò ní dákàkọ̀ fò ẹ jẹ́ ká dúró sí ibi tá a wà yìí náà ẹ náà wá wọ Sun newspaper ẹ yà mọ̀ pé iléeṣẹ́ ńláńlá ni adẹ̀sí máa fi wọ̀n wọn ara yìí náà pé àti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tẹ ṣe ń bẹ̀ náà ṣàṣà ní olórí ìlú nǹkan kan tẹ́ ẹ̀ ti bà iṣẹ́ gbọ́. Báwo ni ìrìn àjò yẹn ti jẹ́ nínú Sun? Àwọn tá lọ̀gá yín, àwọn iṣẹ́ wo lẹ ṣe ń bẹ̀? Wọ́n bó lẹ́dí tẹ̀wọ́ pé àṣìṣe yìí náà ló gbé mi débì. Báwa yànnànú ẹ̀ ní bọ́wọ̀n ìrìn àjò yẹn ṣe rí. Ìṣọ̀kan ara ilé náà kọ́ lè rí nǹkan dùn bí tàn yẹn bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ṣe ń rìn láti ibi tẹ̀ ń rìn dé pápá àṣàfà tó wá di pé ẹ ti ń pàdé àwọn èèyàn ńláńlá. Ẹ ṣé. Ìrìn àjò inú newspaper àwòtúnwò ni. Bí èèyàn ṣe ń wò ó, bó bá tún sún síwájú díẹ̀ wá tó rí, tó bá tún sún síwájú ẹ̀ wá tó rí náà ni. So nígbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tán ti kọ́ wa ní NIJ, ó jẹ́ kí n tètè gbé sọ sókè ju èèyàn tó yẹ pé ó kàn lọ láti inú studio tán kàn rí he tán kàn ní kó wa máa bá wọn ya fọ́tò ní newspaper. So ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ pẹrẹu. Mo kọ́kọ́ bá ọ̀gá mi Mr. Ṣọlá Ọ̀ṣunkẹ́yẹ, wọ́n ti gba CNN award rí. Wọ́n làmìlaka nídìí iṣẹ́ journalism. Àwọn ni kọ́kọ́ bá ṣiṣẹ́. Ìgbà yẹn wọ́n wà ní Spectator ní ẹ̀ka Sun ni a wà. Àjọ ń jáde káàkiri débi pé wọ́n ní kí ẹ̀ka yẹn lọ sinmi. Wọ́n á gbé mi sí Sun tí mo wà ní Saturday Desk. Ní Saturday Desk yìí mo ti bá Ọ̀nàhà Uke ṣiṣẹ́. Nígbà tí mo ṣiṣẹ́ ní Saturday Desk, ìgbà tí wọ́n tún yá wọ́n gbé Ọ̀nàhà, wọ́n promote ẹ̀. Ní Saturday Desk yìí mo tún bá Bruce Malogo mo tún bá ṣiṣẹ́. Bákan náà mo tún bá Fẹ́mi Babafẹ́mi, òun ni spokesperson wọn ní NDLEA nsìn. Ó ti jẹ́ spokesperson wọn ní EFCC tẹ́lẹ̀. Mo tún bá ṣiṣẹ́. A ní àwọn ọ̀gá tó jẹ́ pé wọ́n jẹ́ MD tí wọ́n ṣe editor. Mo bẹ̀rẹ̀ láti orí bàbá yìí, sorry, Maika Onyifa àti Dingba Igwe. So àwọn ọ̀gá tó jẹ́ MD látorí Maika Onyifa dé orí Fẹ́mi Adésínà tí ó jẹ́ òní spokesperson Buhari nsìn àtijọ́ ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láìmọye ìgbà. Àwọn iṣẹ́ wo lẹ ṣe ń gbà tẹ wà ń sọ yẹn tó kà yín láyà pé bóyá nǹkan tẹ̀ mọ̀ pé lè rí tẹrí sójú àtúntàrí fún àwọn ará ilé nìyẹn náà kọ́ dìyẹn náà mú pé iṣẹ́ wo lẹ lọ ṣe tó ṣe ń gbé ẹni yìí rẹ ni mò ń rí iye tájọ wà yìí. Kí n tó mẹ́rùn bà yín, yes, ọ̀nà méjì ni ká máa bá èèyàn pàdé tó pín sí. Ọ̀nà kíní ni wàá bá èèyàn tó wà ní low level pàdé. Ọ̀nà kejì ni wàá bá èèyàn tó wà ní high level pàdé. Tó wà ní low level yẹn wàá rí oríṣiríṣi bí àwọn ọmọ ìta ṣe ń ṣe.
bí àwọn agbèrò ṣe ń ṣe oríṣiríṣi nǹkan. Wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwòrán yà ní nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó wà ní ìsàlẹ̀. Ìkan nú ẹ̀ ni ọmọ tí wọ́n lọ sọ sínú sálángá tó pé bí more than 7 hours nínú sálángá. Ṣàṣàmbì náà mo ti ya fọ́tò yẹn. Inú sálángá ẹ̀ ni òbí ẹ̀ tó sọ sí. Lẹ́yìn 7 hours ni àwọn ọlọ́pàá pè mí pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀, tí mo sáré lọ síbẹ̀ tí mo lọ ya àwòrán yẹn. Àwòrán yẹn fún mi ní award lóríṣiríṣi. Ilé tí a tún yà àwọn Dana Airline tí plane crash tó ṣẹlẹ̀, àwòrán yẹn náà tó wà ní ibẹ̀. Lórí àwọn tó wà ní òkè tó jẹ́ àwọn èèyàn ńláńlá, mo ti bá Dangote pàdé rí tí a jọ ṣiṣẹ́, tá jọ gbọ́wọ́, tá jọ ṣe. Ẹgbọ́wọ́ Dangote. Mo tún hug ẹ̀. Ọbásanjọ́ mo ti bá ṣiṣẹ́. IBB Evil Genius mo ti bá ṣiṣẹ́. Gbogbo àwòrán wọn náà ni àwọn èèyàn rí yìí. Àbíkẹ́ Dábírí, Rauf Arẹ́gbẹ́ṣọlá àti jùlọ ẹ̀jù ọ̀gá wa head of state wa ń gbà kan rí Absalam. Wọ́n tún fún wa ní oúnjẹ lóríṣiríṣi, àjọ jẹun, àjọ mu. Ìrírí tó lágbára jùlọ ni pé wàá rí Nàìjíríà, wàá rí òkè, wàá tó rí ìsàlẹ̀, wàá mọ ibi tí Nàìjíríà wà. Ẹni pẹ̀lú náà tí wàá jẹ́nu oúnjẹ Nàìjíríà lọ́dọ̀ Abdulsalam nígbà wa tẹ̀síwájú ẹ ṣe. A wá rí i pé torí tá bá ní ká máa sọ̀rọ̀ iṣẹ́ tẹ́sí ti pọ̀ gan. Àmọ́ mọ̀ kí bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà gbogbo àwòrán ẹ̀ náà ará ilé náà ń rí bó ṣe ń lọ náà. Ẹ wá rí pé dá lè ṣe yín lẹ̀ tágbẹ́ wá síbi gangan nìyẹn pé fún wọn tó ń wò létọ́ náà fẹ́ dárú iṣẹ́ ilẹ̀ kí ló take tó bá ní ọ̀sán kéèyàn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fọ́tò yẹn fẹ́ dá kí ló take wọ́n tẹ̀ sí nẹ́ẹ̀mí irú ọ̀tẹ̀ yìí ní ìjọba tó ń wò yín káàkiri kí ni nǹkan tó take láti dálẹ̀. Tí o bá fẹ́ dá irú iléeṣẹ́ SIMS yìí lẹ̀, o kọ́kọ́ nídìí ìmọ̀ àti òye láti fi ṣe. Kì í ṣe owó nìkan, torí pé tí o bá ní owó yẹn, tí o bá rò pé o ní owó o fẹ́ fowó ṣe, ó máa dé ìpele kan tó jẹ́ pé gbogbo àwọn tó gbà wọ́n á sá lọ. Àti pé ó tún máa dé ìpele kan tíṣẹ́ yẹn pàápàá ò ní yí ẹ mọ́. Gbogbo owó tó dẹ̀ ti invest sí ó máa wálẹ̀. So first thing tó kọ́kọ́ nídìí ni kó mọṣẹ́ yẹn lókù, kó mọ̀ dáadáa níwájú àti lẹ́yìn. Tó bá ti mọ̀ dáadáa, then wàá ní òdì owó. O nídìí owó. Iṣẹ́ wa yìí nídìí owó tó pọ̀ kó tó lè rí gain tó pọ̀. Bó bá ṣe fi owó tó pọ̀ sí, bẹ́ẹ̀ náà ló ṣe máa rí gain tí ó pọ̀. Tẹ́ bá wo bí ń ṣe rí pé ó ti ń há wa, a ní di àti tó expand sí, because àwọn customer wa pọ̀. A ní di expansion. And tó bá dẹ̀ fẹ́ expand sí, wàá bẹ̀rẹ̀ láti báwo ló ti fẹ́ máa power ẹ̀. Wàá kọ́ face generator náà. Generator ńlá ló máa rà tó máa lè gbé AC. Láti bí oṣù mẹ́ta kan sí nínú complex yìí. Ibi yìí kò gbọdọ̀ dúdú, inú gbọdọ̀ tàn. Iléeṣẹ́ yìí gbọdọ̀ máa run lọ because studio la pè bí. Tó bá ra generator, wàá ẹ̀ṣẹ̀ wàá ra AC tó wọ́n pè ní genpad. Genpad yẹn ni pé AC ìgbàlódé tó jẹ́ pé generator tó ń lo epo petrol á lè power. Tó bá ní o fẹ́ lọ ra AC ayé àtijọ́, kò lè gbé ẹyọ kan, o dẹ̀ máa lo 2 sí 3 sí 4. 2, irinṣẹ́ tí a ń pè ní kámẹ́rà látìgbà tí dọ́là ti fò sókè tí ò wálẹ̀, bẹ́ẹ̀ náà ni àwọn irinṣẹ́ tá ń lò, bẹ́ẹ̀ náà ló ṣe fò sókè. Ní tẹ́lẹ̀ a sì máa rélé ní 1.5 million, but ẹ̀nsìn ìgbà tí dọ́là ti tún gun orí gbówó lórí ìsìn, ó ti tún máa wọ́n sí. Ok, nígbà tí a bá ra gbogbo irinṣẹ́ yìí, ẹ má gbàgbé pé àtiwọ́ tó wà ní Amẹ́ríkà, àtiwọ́ tí ó wà ní London, àtiwọ́ tó wà ní Nàìjíríà, oye kan náà ni a máa ra irinṣẹ́.
even àwa tá wà Nàìjíríà ti wá tún gbé sókè because of transportation. Ká má sọ àwọn tó wà lábúlé, the same thing náà máa rà because àwọn customer mi máa sọ pé kí ló dé iṣẹ́ yín ṣe wá wọ́n ń bí. Màá ní ibi tí wọ́n ti ń ta kámẹ́rà wọn sọ pé ṣé local area láti fẹ́ lò àbí urban area, ṣé tálákà la fẹ́ fi yà àbí olówó. Nǹkan tí a bá rà ní ọjà òun la máa tà. So àwọn irinṣẹ́ wa ó wọ́n púpọ̀. Àwọn èèyàn wa ò dẹ̀ tí mú value iṣẹ́ fọ́tò but nsìn wọ́n ti mọ̀ díẹ̀díẹ̀ tí màá sọ bẹ́ẹ̀. Torí mo rí pé a ti ń gbóhùn lẹ́yìn látàrọ. Báwo ni iṣẹ́ kíkọ́ ń sìn? Ayé ìgbà kan èèyàn pọ̀ tó fẹ́ kọ́ṣẹ́. Báwo ní ń sìn? Torí ọ̀pọ̀ ọkọ̀ tá ti lọ bá nídìí sáà gbọ́ pé àwọn èèyàn kọ́ṣẹ́ mọ́gàrí, àwọn èèyàn kọ́ṣẹ́ mọ́gàrí. Ẹ má mi mẹ́nu bà yẹn. Àwọn èèyàn ti kọ́ iṣẹ́. Ṣé lóòótọ́ bó ṣe dọ́dọ̀ yín náà nìyẹn? Ọ̀rọ̀ iṣẹ́ kíkọ́ ibẹ̀ ni gbogbo Nàìjíríà máa padà sí. Tẹ́ bá fetí bá ìròyìn tí ààrẹ wa sọ ní Katsina, ó ní pé ìwé ò lè gbà àwọn tó ń kọ́ ìwé mọ́, ó ní kò síṣẹ́ ní iléeṣẹ́ ìjọba o, pé gbogbo graduate gbogbo kíní o, pé graduate ò mí pé wàá dolówó o, pé kò tètè wáṣẹ́ kọ́ o. Tó má dẹ̀ máa nàka sí iṣẹ́ tí ó rọrùn fún èèyàn tó kàwé láti ṣe. Photography jẹ́ ìkan nínú àwọn iṣẹ́ yìí. Because tí o bá kàwé o lè ṣiṣẹ́ yìí o. Àwọn tó fẹ́ wá kọ́ṣẹ́ ń bí màá bi wọ́n kí n tó gbà wọ́n pé ṣé wọ́n kàwé, because tí wọ́n bá kàwé mi lè máa sọ pé kí n waste time wọn. Màá sọ fún àwọn òbí wọn pé ẹ mú lọ sí àwọn iṣẹ́ míì tí ó ṣe é kọ́ láì jẹ́ pé ìwé pọ̀ ń bẹ̀. But ibi ìwé ọpọlọ tó péye lèyàn gbọ́dọ̀ gbé kalẹ̀ láti lè ṣàṣeyọrí ìdí iṣẹ́ yìí. So graduate ni o, undergraduate ni o, wọ́n gbọ́dọ̀ wá kọ́ṣẹ́. Wọ́n dẹ̀ ń kọ́. Tẹ́ bá wò tá ń bẹ̀ ń ṣe àwọn ọmọ tó wà ń bẹ̀ bíi 5 bíi 6 tó wà ń bẹ̀, àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ ń bí ni. August ni wọ́n máa ṣe tán. Tó bá dẹ̀ tún ṣe tán, a tún máa enroll àwọn míì. Torí ẹ̀ la ṣe dá yunifásítì lẹ̀ ní ẹ̀ka iṣẹ́ wa ń bí ta pè ní University of Photography. Tó a ṣe pè ní yunifásítì ni pé torí àwa tí à ń sọ̀rọ̀ yìí a kọ́ṣẹ́ yẹn tí a kọ́ dáadáa, tí ò dẹ̀ sí èèyàn kan tí anywhere tó bá wà ní all over the world kò lè rọ́ wa sẹ́yìn. Torí pé bí wọ́n ṣe kọ́ wọn náà ṣe kọ́ wa. Rules and regulations tá ń tẹ̀lé ní iṣẹ́ fọ́tò náà ni wọ́n tẹ̀lé all over the world. A ní language wa tá ń sọ, a ní ọ̀rọ̀ wa tá ń sọ, a dẹ̀ ní bá ṣe ń fi ọ̀rọ̀ tá ṣe ń fi èdè sọ̀rọ̀ nínú iṣẹ́ fọ́tò bákan náà ló ṣe rí ní all over the world. Ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ àtọwọn òbí nímọ̀ràn pàápàá fáwọn òbí tọ́sí náà mọ́ nílé tí wọ́n ń ṣe nǹkan kan. Kí lẹ fẹ́ sọ fún wọn? Ẹ ti sọ̀tàn yín bẹ́ ṣe bẹ̀rẹ̀ bẹ́ ṣe bá débi tẹ́ báyìí. Ẹ bá mi gbọ́ wọn òbí tó ń wò yín nímọ̀ràn. Ìmọ̀ràn mi sí àwọn òbí ni pé iṣẹ́ kíkọ́ ò ní kéèyàn má kàwé. Iṣẹ́ ọ̀tọ̀, ìwé ọ̀tọ̀. O bá dẹ̀ kàwé tí o gba oyè rẹpẹtẹ, èèyàn ò mí pé o máa ṣẹ́gun ìṣẹ́. Because Yorùbá ní iṣẹ́ ni oògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Ìgbà kan wọ́n sì ń ṣe yahoo, wọ́n ń pààyàn fi ṣe oògùn owó, kò mà tún sí yẹn mọ́. Ó máa ń kásẹ̀ ńlẹ̀. But téèyàn bá kọ́ iṣẹ́ yìí tó dẹ̀ mọ̀, tí òbí ẹ̀ náà dẹ̀ dúró láti ra irinṣẹ́, láti establish irú ọmọ bẹ́ẹ̀ kò lè má ṣàìṣeyọrí. So ìmọ̀ràn mi ni fún àwọn òbí ni pé ẹ jẹ́ kí ọmọ kọ́ṣẹ́ kán lè ṣẹ́gun ìṣẹ́. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín aláṣẹ iléeṣẹ́ SIMS studio. Kó tó di pé a máa lọ ọyàn a fẹ́ kàn sí yín náà. Ẹ tún bá mi dárúkọ iléeṣẹ́ yín lẹ́ẹ̀kan sí, àdírẹ́sì ibi tẹ́ wà àti nọ́mbà tọ́yàn lè fi kàn sí yín. Ṣé àwọn tó wà Nàìjíríà nìkan lẹ́ ń bá ṣiṣẹ́ ni àbíyàn tó bá wà ní òkè òkun mọ́ra wọn náà ṣé ó ṣeéṣe kẹ́ bá wọn ṣiṣẹ́ kẹ́ tó dágbére fún àwọn ará ilé tán wò? Orúkọ iléeṣẹ́ yìí ni SIMS Studio Nigeria. A wà ní pópóọ̀nà Ṣàṣà number 118
mọ́ṣáláṣí bus stop ṣàṣà Lagos. Nọ́mbà tí ẹ lè pè wá sí ni 09039590924 àti 08027537357. so táwọn èèyàn lè kàn sí káàkiri àgbáńlá yìí ẹ bá wọn iṣẹ́ tó fẹ́ ṣe. Anywhere lẹ ti lè pè wá, Nàìjíríà ni o, òkè òkun ni o, àti wẹ́bsáìtì wa náà. A ní wẹ́bsáìtì SIMS Studio Nigeria. Ẹ bá lọ sórí wẹ́bsáìtì wa SIMS Studio Nigeria, ẹ máa rí wa ńbẹ̀, ẹ máa rí gbogbo àwọn nọ́mbà tẹ́ máa pè wá sí. Ẹ dágbére fún àwọn kọ́sítọ́mà yín tí wọ́n ti ń patronize yín àti wọ́n tọ́ṣọ̀ ń wò yín báyìí tí wọ́n ṣẹ̀ fi patronize ẹ bá ń dágbére fún wọn pé ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Fún ẹ̀yin oníbàárà wa, a dúpẹ́ lọ́wọ́ yín látìgbà tí ẹ ti tì wá ní ẹ̀yìn tẹ́ ẹ tì wá lójú. A mọ rírì yín o, láìsí ẹ̀yin kò lè sí àwa. Ẹ ṣé, a dúpẹ́.